الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة مبرأة من الشرك والشكوك، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فيا أيها الناس اتقوا الله تعالى واعلموا أن الشرك بالله أعظم الذنوب والذنوب، وهو كبيرة من كبائر الذنوب على الإطلاق. قال الله تعالى على لسان عبده الصالح لقمان عليه السلام: أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تعالى: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. اليوم 22 من شهر صفر عام 1445 هجرية، الموافق 8 من شهر سبتمبر عام 2023. عباد الله، إن من الواجبات وأهم المهمات أن يتعرف كل مسلم كائنا من كان مفهوم وخطر الشرك لئلا يقع في شيء منه وقد لا يشعر. والدليل على ذلك قوله تعالى على لسان نبي الله إبراهيم عليه السلام في دعائه: واجنبني وبني أن نعبد الأصنام. قال أحد السلف: من يعمل البلاء بعد نبي الله إبراهيم؟ أيها المسلمون، هذا إمام الحنفاء نبي الله إبراهيم، هو إمام الحنفاء وأبو الأنبياء، يخاف من الشرك. فما ظنكم ببعض المسلمين والأئمة الذين لا يفقهون مفهوم الشرك ويلبسون في معناه؟ فكيف يخاف من لا يعرف الشرك من الشرك؟ فإنا لله وإنا إليه راجعون. فما هو الشرك عباد الله؟ الشرك في اللغة هو اتخاذ الشريك مع الله سبحانه وتعالى. الشرك في اللغة هو اتخاذ الشريك بأن تجعل واحدا شريكا للآخر. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك. ọpẹ́ ni fún Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala,
ọba tí ó mọ́ kagakaga níbi máa wá orogún àbí olùrànlọ́wọ́. Ọba yìí ọba tó lè dá ṣe nínú ọlẹ́, ọba yìí ọba tó lè dá ọlá lò ní lálẹ́ yìí ní bùkátà sí olùrànlọ́wọ́. Ọba yìí ò ní bùkátà sọ́mọ bí gbogbo àwọn ọmọnìyàn bá sì máa jẹran pa fẹ́ bímọ torí àǹfààní tí ọmọ fẹ́ ṣe fún wa. Ọlọ́ọ̀bá yìí subhanahu wa ta'ala òun ni ó máa ṣàǹfààní fún gbogbo àwọn ẹ̀dá ẹ̀, kò sẹ́nìkan tó fẹ́ ṣàǹfààní fún, kò sẹ́nìkan tí ó ràn lọ́wọ́. Báwọn èèyàn bá yẹpẹrẹ rẹ̀, kò sí ẹnìkan tó lè dágbẹ̀san lára àwọn ẹ̀yẹn àyàfi Ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fúnra rẹ̀. Nípa báyìí jàmáà, Ọlọ́ọ̀bá yìí ó máa kagakaga níbi ìbímọ, nítorí pé ọmọnìyàn ni ó máa wá iyì, ni ó máa wá oore látara ọmọ bíbí. Ìpé báwọn èèyàn bá ti ẹ̀kọ́ àbùkù bá mi, ọmọ mi lè gbìjà mi, tọ́lọ́run ò rí bẹ́ẹ̀. Àwọn èèyàn lá ní bùkátà sọ́mọ. Ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní òun mọ́ kagakaga, òun ní bùkátà sí ẹni tí ó ràn òun lọ́wọ́. Torí ọmọnìyàn kò sí bọ́ sí ilé ọdàgbà tó àbọ̀ lágbára, yóò padà tó àwọn àsìkò kan tí ó rẹ̀ jà rẹ̀, lágbára ò ní tó nǹkan lára rẹ̀ má. Ọmọ ni ó máa jẹ́ tí ó máa ránṣẹ́ rẹ̀ lọ́wọ́, tí ó máa kọ́ lápá. Tọ́lọ́run ò rí báyìí ló fi jẹ́ pé ọba yẹn ọba tí ó ṣe bá wórogún ni, kódà káwọn èèyàn máa fi nǹkan ṣe déédéé rẹ̀. Ọlọ́run ọba yìí máa kagakaga níbẹ̀ o. A jẹ́rìí pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, shahadatan mubarra'atan min ash-shirk wa ash-shukuk. Ìjẹ́rìí tá ń jẹ́rìí nípa Ọlọ́run ọba àlekè ọlá yìí, ìjẹ́rìí kan ni tá a bẹ̀ lọ́hùn kó jẹ́ ìjẹ́rìí tó máa kagakaga, eléyìí tí ó lè wá kú níbi ìmá bọ́lọ́hun wórogún àti ìmá ṣe òrìṣà pẹ̀lú Ọlọ́run, àti ìmá gbé ẹ̀tọ́ Ọlọ́run ọba Allah fún ẹni tí ó tọ́ Ọlọ́run, bóyá nínú àwọn màláíkà ni àbáwọn ànábì Ọlọ́run ni. Abẹ́ Ọlọ́run ọba kó jẹ́ kí ìjẹ́rìí títí wá ó fọ̀ wá mọ́ níbi ìmá fún àwọn ẹ̀dọ́ Ọlọ́run ní àwọn ìjọsìn tó yẹ ká fún Ọlọ́run ọba Allah. Bákan náà ìjẹ́rìí yìí, à ń jẹ́rìí à ń bẹ Ọlọ́run ọlọ́mọdé kí ìwé méjì kó tún wọnú ìjẹ́rìí wa má. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Bákan náà jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sí Ọlọ́run ni wọ́n jẹ́, òjíṣẹ́ Ọlọ́run ọba Allah ni Ànábì ń ṣe. Abẹ́ Ọlọ́run kó bá ṣàlékún kẹ́ tí ó pọ̀ fún Ànábì, Ọlọ́run bá kí àwọn ará ilé wọn àti àwọn sàhábà, Ọlọ́run sá kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa náà, wọ́n máa wọn tí ó kẹ́ pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam. Ní òní tí ń ṣe 22 nínú oṣù Safar tí hijira Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó di 1445. Abẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣàlékún àgbọ́yé sí fún ẹnì kọ̀ọ̀kan wa. Ibadallah, ẹ̀yẹ rúsí Ọlọ́run ọba Allah, ittaqullaha ta'ala, ittaqullaha ta'ala. Kò tafánù lánsọ. Kí á páyà Ọlọ́run ọba wa, ká ṣàlékún ìpáyà Ọlọ́run ọba wa. Wa'lamu kóníkálukú ẹgbẹ́ alọ́mà, ipe anna shirka billah, ipe ìmá bá Ọlọ́run ọba wórogún, ìmá bọ̀rìṣà, pẹ̀lú ìgbé ìjọsìn tó yẹ ká fún Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ká gbé lọ fún ẹlòmí tó yàtọ̀ sí Allah, òun là ń pè ní bọ̀rìṣà. Gbogbo tó bá ti lè wù ká lè gbé fún, kò bá jẹ́ màláíkà ni, kò bá jẹ́ èèyàn ni, kò bá jẹ́ àwọn ànábì Ọlọ́run, kò bá jẹ́ àlìjànnú, kò bá jẹ́ tí ń mí àbí tí ò mí. Kí gbogbo wa ká lọ mà àmàdájú pé ẹ̀ṣẹ̀ tó tóbi ni o, waz-zulum, àbòsí tó sì ní agbára ni. Wa huwa kabiratun min kaba'iri dhunub 'ala al-itlaq. Tá máa ń dárúkọ gbáǹkọ́ gbé ẹ̀ṣẹ̀ tó lágbára jù tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tí ò ní ṣàforíjì fún ẹni ó bá kú lórí ẹ̀, òun náà ni ìmọ̀ bá Ọlọ́run ọba Allah wá orogún yìí. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ fún wa lẹ́ni tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ahọ́n ọ̀kan náà àwọn ẹrú rẹ̀ tá a mọ̀ sí Luqman alayhi salam. Luqman ń ṣe wá sí fún ọmọ rẹ̀ pé ya bunay, èrè ọmọ mi, la tushrik billah, má bọ́ Ọlọ́run orogún. A jẹ́ pé nínú ojúṣe gbogbo àwa bímọ náà tààlà nígbàgbọ́ nínú ìjọ kan ṣoṣo Ọlọ́run, eléyìí á máa fa àwọn ọmọ wa létí lórí ẹ̀. Ipe la tushrik billah, má bọ́ Ọlọ́run orogún. Gbogbo tó bá lè wù kó dé bọ́ ìtànsòro rẹ̀ kọ́ ní kọ́ ọmọ bọ́lọ̀hún orogún. Nínú bọ́lọ̀hún orogún òun náà ní kí sòro dékẹ́lẹ̀ òun ṣe Ìsìláàmù bá.
nínú bọ́lọ́wọ́ bá Allah orogún òun náà ní kí ìṣòro dé kí ẹ máa sáré káàkiri kó máa wá gbàmígbàmí káàkiri lọ́sọ́dọ̀ àwọn ẹ̀dọ́ Ọlọ́run kó wá pọ̀ Ọlọ́run tì ká máa fa àwọn ọmọ wa létí bẹ́ẹ̀ ọmọ